ó yá ẹjẹ́ àjọrọ̀ Ọ̀yọ́ ilé mbàjí ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan kan. àǹfààní àti mọ̀ wò wá mọ̀ gbọ́ wa ìlú Ọ̀yọ́ la wà yìí ní ààfin ọba wa ikú bàbá yèyé ọba àná ọba tí wọ àjà kọ́lọ́run bá wa foríjì kábíyèsí ọba Lámídì Adéyẹmí ààfin wọn náà ni a wà yìí níbi tá a ti láǹfààní àti wá wo àwọn nǹkan kan mọ́ nǹkan kan ká wá fi ọ̀rọ̀ wá àwọn olóyè lẹ́nu wò nípa ohun tí ń lọ. Samfatis Radio TV náà lẹ̀ ń wò yìí náà láti láǹfààní àti mọ̀ ṣògo ẹ wò ó pálásì rèé o ààfin kábíyèsí àná lẹ̀ ń wò yìí lélẹ̀ tó jẹ́ wípé ọba mi tí ó bá jẹ kò ní sẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ òjìrè ọmọ Odùduwà tí a fi kíni tá a fi èdè tó yan tán tá a fi kọ́ tá a dẹ̀ fi tọ́ tó dẹ̀ mọ́ tó yege ó kí yín kú oríire ṣe ẹ̀yàyà dẹ̀ ṣìlúyà ààfin kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ibẹ̀ lẹ̀ ń wò yìí ibẹ̀ náà ni ẹ̀ ń láǹfààní àti máa wò yìí pálàsì ni a wà yìí pálàsì gbogbo agbègbè tẹ́ ń wò yìí pálàsì ni o pálàsì kábíyèsí ni o ìyẹn ni ẹ̀ ń wò ẹ wò ó àwọn èèyàn ń wò pé kí ni mọ́ṣáláṣí lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí mọ́ṣáláṣí tí kábíyèsí tí wọ́n fi sínú ààfin ni ẹ̀ ń wò yẹn bẹ́ẹ̀ ẹ wò ó àti wọlé pálàsì rèé ẹnu ọ̀nà pálàsì gangan lẹ̀ ń wò bí kábíyèsí ti máa ń dá àwọn àlejò lóhùn àwọn ẹṣin ọba tó jẹ́ bíi àwòrán ní ẹ̀ ń láǹfààní àti wò yìí ohun mèremère lọ́lọ́kan òjọ̀kan ilẹ̀ ń láǹfààní àti mọ̀ wò ní ìhàhín gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wà ní ìkànnì wa pé a ní fìgbàkànbọ̀ kan bẹ́ẹ̀ dẹ̀ ni a ní ja yín ní tọ̀mọ́ ẹ wò ó mélòó la fẹ́ kànú eyín Adépèlé bàbá ní ká máa sọ lọ ilẹ̀ oṣù ilẹ̀ ó dẹ̀ sí kìnnì ọ̀rọ̀ òkúnlẹ̀ falafala àmọ́ ṣókí báyìí lọ bí ogite wípé ìkànnì wa àìfigbàkànbọ̀ kan nínú ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn ẹ ti wò ó gbogbo àwọn tẹ́ ń wò yẹn pálásì lẹ́ ń wò yẹn o ààfin ọba àná ọba Lámídì Adéyẹmí ìyẹn kábíyèsí àná ikú bàbá yèyé ọmọ kútúkù ò gbọdọ̀ patárùn ò gbọdọ̀ ṣe gẹ́gẹ́ bí wọ́n ti kí bàbá nígbà tí wọ́n wà ní ààyè ìyẹn wọn bá kàn èdè ẹ̀kú ọba wo àjà ni lẹ́yìn náà ti mọ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ wò ó ẹ má jẹ́ àdóòwò ẹ̀pẹ́nu jù níbi bíi ẹjẹ́ á ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú bí ọ̀pá àṣẹgun ẹjẹ́ á múùfù ká ṣe kí ni ká kọ́ńtínítì yẹn ká má bàa sọnù ní apá abẹ́ Abídèmí Yusuf náà lórúkọ mi kan ní Samfatis Radio TV náà ní lórí YouTube ẹ bá wa like ẹ share kẹ comment kẹ subscribe. ibi tẹ wàyí náà ní sí ó ní àwọn bó ṣe jẹ́ tí Aláàfin tí í ṣe ọba ìlú Ọ̀yọ́ bá kọ́ fẹ́ obìnrin kó tó di pé yóò ó yẹ tó ń sọ. ká ń bẹnu ilé bó ṣe wà yẹn ká ilé adé ká ayọ̀ ọba ká òkúta ká òkòtò bó ṣe pọ̀ lọ lóríṣiríṣiríṣiríṣi nù irú ibi tẹ́ wà yìí náà ní sí ó ní àwọn bó ṣe jẹ́ tí Aláàfin tí í ṣe ọba ìlú Ọ̀yọ́ bá kọ́ fẹ́ obìnrin kó tó di pé yóò wọnú ààfin mọ́ bá wọn gbé ibi tí ó kọ́kọ́ gbére tí wọ́n fi sọ̀rọ̀ fún tí wọ́n bá wá sọ̀rọ̀ fún ní òṣò ní ẹsẹ̀ láti mú wọnú ààfin ìdá méjì ààfin Aláàfin bá dé nìsí bí ló ń ká yọ̀bọ̀ bàtà rẹ̀ sí Aláàfin ti bí ló sún débí o nígbà táyé àwọn Aláàfin Agogo Ìjà Aláàfin Láwàní kankan báwọn Ládìgbòlù kankan ojú àbáta ní títì lọ́hùn nínú àwọn èèyàn ó ti bọ́ bàtà òun ó ti bọ́ fi ẹsẹ̀ rìn wá ṣùgbọ́n gbé eléyìí rí pé kí láwa dé kí ló lè tó bá wọn bá a sún sí ibi ní gbọ́kú yín ní àti máa lọ wà yìí láti rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rò pé Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ló bí ọba Benin tí ṣe Erédùà Benin tí ọba Benin tá à ń pè ní Erédùà tí bá ń bọ̀ wá sílùú Ọ̀yọ́ ẹgbẹ́ apá abí ní ọmọ àgbàbọ̀ Erédùà ròdù ní Erédùà ọba Benin òun ò ní bá yín tọ́ bí tí bá ń bọ̀ ibi tó wọn ò tọ́ ni Erédùà of Benin ọ̀nà ní ọba Benin ọ̀tọ̀ ní tiẹ̀ tó ti yé yín báyìí nísìnyí tó Ògún àjọbọ nílẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ káàárọ̀ òjìrè òun náà là ń wò lọ́kàn yìí tí wọ́n bá wá ń ṣe Ògún àjọbọ yìí lọ́wọ́ Aláàfin yóò wà ń bẹ̀ ibi tá à ń lọ yìí ibẹ̀ là ń pè ní Àgbàlá Ògún Àgbàlá Ògún Aláàfin ká máa ń ṣe Ògún àjọbọ lọ́wọ́ àmọ́ pé àwọn eléré ńláńlá ṣùgbọ́n pé àwọn ọdẹ wọ́n ṣeré ọdẹ wọ́n jó wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ìjálọ ọdẹ Aláàfin ó ní wọ́n ṣí géètì yóò gba àwọn àlejò oríṣiríṣi sínú Àgbàlá Ògún yìí tí wọ́n bá wa bá jó tí wọ́n bá wa bá yọ̀ tó láti nígbà tí wọ́n bá yanjú rẹ̀ tán wọ́n wá ẹsẹ̀ kó wẹ̀jẹ̀wẹ̀mu wọ́n kọ́ lọ sí àárín fídì lọ́yẹn wẹ̀jẹ̀wẹ̀mu ó bẹ̀rẹ̀ nù tó ibi tá à ń pè ní Àgbàlá Ògún yẹn náà ni ibi tí à ń lọ yìí
Àgbàlá Ògún yẹn Ògún ni tó àti wà báyìí o. Àgbàlá Ògún Ibi tí a ń pè ní Àgbàlá Ògún. ibi tálà fi ti ṣe àjọyọ̀ ọdún. Wọ́n ti ṣe àjọyọ̀ ọdún Ògún náà nìyí. So àwọn tí wọ́n bá wá já wọn lọ́ba ẹ mọ̀ pé nílẹ̀ káàrọ̀ òjìrè pé ló dáyé lásàdàpọ̀ mu. Ọba ilẹ̀ Yorùbá yàtọ̀ sí àwọn ọba kékeré ọba náà ní gbogbo oníkálukú sí kékeré ọba ṣùgbọ́n bájọba lọ ni wọn ò gbọ́dọ̀ jẹun ta. So Aláàfin wà pé gbogbo wọn lápapọ̀ pé kí wọ́n wọ inú họ́ọ̀lù yìí láti máa ń dá àlejò lò. Ibẹ̀ ni bàbá ó ti fún gbogbo àwọn lọ́balọ́ba pé ó yá èyí tẹ́ lè jẹun ta ó yá ẹ jẹ́ ká ti àwọn ilẹ̀kùn yìí ká jẹun tí bàbá ó ti dá àwọn èèyàn lè lónìí. ẹ̀ tẹ́ bá wọ ká rí i pé àti kọjú àga yẹn sí ọ̀hún ó túmọ̀ sí wípé Aláàfin ò sí nílé bó sì tún ṣẹ̀ṣẹ̀ lé lọ́yọ̀ọ́ ní ìsinyìí nígbà tí Ọlọ́run bá ní ká yanjú rẹ̀ látò yí àwọn àga yẹn padà sí ojú bó ṣe yẹ kó wà. ṣùgbọ́n gbogbo tí ń jàlejò pátápátá lọ́balọ́ba èèyàn ńláńlá tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ń ta Aláàfin fún wọn láyè láti dá wọn lóhùn bí wọ́n ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú wọ́n kí Aláàfin oníkálukú ṣe àwọn àlejò ńláńlá náà Aláàfin ó dá wọn lóhùn. Àṣà Ọ̀yọ́ náà ló ní ṣe ibí ni ó jẹ́ kọ́bí fún àwọn onílù lórí pé dùndún tí wọ́n ń fi ìlú jí Aláàfin. Oyè ilé ni wọ́n jẹ débẹ̀ ó pèsè pé a máa lọ mú èèyàn wá ní ìran wọn ni ó mú wọn wá èkejì ìlú ẹ̀kẹfà ìlú ẹ̀kẹrin ìlú bàbá bí wọ́n ṣe wà náà rí pé tẹ́ bá wo àwọn bẹ́ẹ̀ àwọn onílù náà ni wọ́n bẹ́ẹ̀ àyàgá ló gbé wá o. ṣẹ̀kẹ̀rẹ̀ bàtà bí wọ́n ṣe wà lóríṣiríṣi nu aro agogo káàkiri ṣẹ̀kẹ̀rẹ̀ bó ṣe wà gbogbo tí ń jẹ́ lù ni ló pé ní apá Ọ̀yọ́ Aláàfin tá a wà yìí. So tá a bá tún wá dé ilé tí àwọn òyì ìlú yìí ẹnìkan kì í bá Aláàfin jó ẹ rí i pé àwòrán rẹ̀ nu ẹnìkan kì í bá Aláàfin jó tí bá ń já Aláàfin nìkan ni máa jó gbẹ̀dú tó ti yé yín báyìí ní sí Aláàfin nìkan ni ó jó. àwọn onílù àwọn ìran ni wọ́n máa lù ó ní ìran tí wọ́n wà lù iṣẹ́ tí wọ́n kàn sí náà nìyẹn pé kí wọ́n lùlù yẹn ni ó ní àkókò orí bóyá ó tẹ̀ nígbà mo tí wọ́n bá ti lù tán tí wọ́n ti ju tí bàbá ti jó tán ẹni bá tó bá bàbá gbẹ́sẹ̀ ló sá àgbákò ayé rẹ̀ ọ̀rẹ́ nìkan kò gbọ́dọ̀ bá gbẹ́sẹ̀ òun nìkan ni wọ́n máa gbọ́ tí ń wí ní etí rẹ̀ ni wọ́n máa ní mínísù gbẹ̀yìn tí wọ́n bá ń lù ní oṣooju yín kò lè nítumọ̀ bí ìgbà tó méje ń fi agolo. ṣé tàná tí ìlú nàbí inú ilé. abala ibi tí wọ́n ti lù náà ni wọ́n gbé bọ́ta ni nínú àwọn igi tí àfihàn tí wọ́n ṣe fún àwọn àwọn bàmí bá dé báyìí wọ́n bàmí ṣe wọ́n tún ṣe nígbà tí àtúní bàbá rí i pé wọ́n fi kọ́bí méjì ni gẹ́gẹ́ bá a ṣe yà bẹ́ẹ̀ wọ́n àmọ́ yìí wọ́n fún ara rẹ̀ tó bá ti jó débi tó tẹ́ lọ́rùn débi tí ó jó dé ó parí. funfun tó wà lọ́ọ̀kan yìí kí lẹ pé. àgànjú nù. kí ni wọ́n ń ṣe nínú ilé ẹ̀. gbogbo ẹni tí ó bá jọba láyé àbí tí ó jolóyè láyé tí ó bá tí ì débẹ̀ kò lóyè. ṣé ní Ọ̀yọ́ ń bí àbí ní. tí ó bá tí ì débẹ̀. gbogbo ẹni tí ń jẹ́ ọba ní Káàárọ̀ Ilẹ̀ Òjìrè tó dé dáhùn mí ní o Kèlèbọ̀ Mówólọ́wọ́ Ṣàwòrò Wìdá Tógò Kòtónú Àọ̀rí gbogbo wọn pátápátá nílẹ̀ Káàárọ̀ Òjìrè bígbà tíyàn bá wá gba sàfitíkẹ́ẹ̀tì ní tó bá ti wá inú ibi tí wọ́n ń pè ní àgànjú yìí ẹja súnmọ́. ibẹ̀ tó ẹ̀yin ará ilé ọ̀hún lẹ̀ ń wò yìí àgànjú ni wọ́n pè ilé àgànjú ní ilé ọ̀hún ilé funfun báláú ni wọ́n ní oníjòyè àbọ́lọ́ba kan tí ò bá jẹ tí ò bá tí ì wọnú ilé òfúùtù fẹ́ tẹ̀ ni o. àgànjú tó. ìṣe ọba ni
ìṣe oyè ńlá kan ni àbí káàkiri àgbáyé ni èèyàn tiẹ̀ gbọ́dọ̀ ní ọba tí wọ́n bá fẹ́ jẹ yóò bu iyẹ̀pẹ̀ ń bí lẹ́nu ọ̀nà yìí nígbà tó bá bu iyẹ̀pẹ̀ yẹn tó bá bù tó fi sárí lẹ́ẹ̀mẹ́ta yóò wá wọnú àgànjú yìí lórí ilé agbára ni tí ò sírú rẹ̀ nílẹ̀ Yorùbá bó ti wà yìí kò sírú rẹ̀ nílẹ̀ Yorùbá abalabi tá a wà yìí ni wípé téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ká máa sọ dáadáa fúnra wa ni àṣẹ ni ẹ rí i pé tó máa kí àwọn ọmọ Ọ̀yọ́ ní ìsìnkú ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdábálé ọmọ àdábòde àdúrà tí a ní àdúrà ló jẹ́ fáwa tó tá ń pè ní àgànjú nù àgànjú. ẹ ṣeun gan. tá à ń wò lọ́kàn yìí ibẹ̀ là ń pè ní ká ìyá ọba ká ìyá ọba ká mẹ́rìndínlógún níbẹ̀ ní àárín tẹ̀ ń wò. ká ìyá ọba nìyẹn. ká ìyá ọba nù. kí là ń pè ní ká fún àwọn tí ò yé. ẹ̀yin tá à ń pè ní ká fún àwọn tí ò yé ni wípé ilé a lè pè ní ká ẹ rí i pé àwọn Yorùbá náà lẹ́stéètì tí wọ́n máa ń kọ́ ìyẹn ni wọ́n máa ń pè ní ilé olóbìrìkì lásọpọ̀ ṣùgbọ́n ibi tá à ń pè ní ká nílẹ̀ Yorùbá ni wípé ilé àwọn èèyàn kan tó jẹ́ pàtàkì ibi tó ṣe pàtàkì ni wọ́n máa ń pè ní ká. àbóhun ni yàrá ni. a lè pè ní yàrá a lè pè ní yàrá tó ti yé yín báyìí nísìnyí a sì lè pè ní yẹ̀wù. ìyẹ̀wù ló túmọ̀ sí pé ká ìyá ọba ní peter wà yìí. kò sí wàhálà ní ẹlọ́ọ̀kan. kò sí wàhálà. tó ẹ̀yin ará ilé ẹ ṣe gan bẹ́ẹ̀ tí ń láǹfààní àti mọ gbádùn wa àbí tẹ́ ń fọ́lọ́ wa ẹ wo ìkànnì Samfatis náà ni ẹ wà wá náà kọ́ Ọlọ́run ọba ni ẹ ti rí pé Ọ̀yọ́ la wà inú ààfin la wà yìí pálásì rèé níbi tí wọ́n ti fi ọba jẹ tọ́ba ti dúró ikú bàbá yèyé ọba àná bàbá ti lọ nìyẹn ọba kí n ikú ọba wàjà ni mo sọ fún yín lẹ́ẹ̀kan àárín etí ọba mi lè pé ayọ̀ àti àlàáfíà ni ó dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn ò níjọba Ọ̀yọ́ ní ẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wa ojú wa náà ni ó ṣe àárí àwọn bàbá wa tó ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ nípa pé kí ni ń ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́ àgàgà nínú ààfin tí ò yí ẹ̀yin ara ẹ̀yìn àti ayé káàkiri àgbáńlá ayé àgàgà ẹ̀yin ará ìlú òyìnbó lọ́lọ́kanjọ̀kan ọmọ Yorùbá káàró jire ilẹ̀ tí láǹfààní àti gbọ́ yìí ẹ wo ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ẹ̀fà èje gan ń bẹ lẹ́yìn ẹ̀jọ ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ continuity yẹn ọmọ lọ bẹ́ẹ̀. ilé Ọbàtálá ní jẹ́ sọ́síyẹ́yìn ilé Ọbàtálá ní ilé funfun táwì jẹ́ Ondasa ìtumọ̀ tí ó fi ń jẹ́ Ondasa ni wípé ẹ rí i pé àwọn kan wọ́n máa ń wípé Ifẹ̀ ló lọ Ọbàtálá Ifẹ̀ ló ní Ọbàtálá kò síyàn bẹ́ẹ̀ bó ṣe rí nù ṣùgbọ́n ìran tó ní nǹkan yẹn Ọ̀yọ́ ni wọ́n ń gbé báyìí o àwọn ìran tó ní òòṣà tí ń bẹ nífẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wà ẹni tí ń bá ní bọ̀rìṣà ni là ń pè ní Ọọ̀ni Ifẹ̀ ẹ rí i pé mi dá ní orúkọ tèmi ní ìsìn mò ń jẹ́ Ọbádáìsí Ọmọbọ́ládé Ọ̀dẹ́túndé tí máa fẹ́ kíra mi ní ìsìn ní agbérí ọmọ onílùkọ̀ bàbá tìrìbọ ọmọ onílùkọ̀ bàbá tìrìbọ tí wọ́n fa wo etí erin ìṣe wọn wẹ̀ pé ń túmọ̀ sí wípé ìran Ọbàtálá gangan ilẹ̀ mi ti jáde wá so Ọbàtálá tàláàfin wọ́n sì ní àjọṣepọ̀ tó gún régé láàrin Ṣàngó àti Aláàfin torí Ọbàtálá ní agbo òrìṣà Ṣàngó ló wáyé wá jọba tó ti yé yín báyìí ní láti kọ̀lé ọ̀run wá sáyé ní kádàrá Ṣàngó láti pé ọba ni wọ́n mọ̀ jẹ lóde ayé bó ṣe jẹ́nu ọba Ọ̀yọ́ tó bá ti jẹ Ṣàngó nu ẹ̀rí pẹ́ tó rí Ṣàngó ń bẹ̀ nígbà tí lèmọ́mù náà bá ní mọ́sálásí ńlé bó ṣe gbọ́dọ̀ jẹ́ fún Aláàfin náà nù. ilé wo ló tún wà ń bẹ̀ wọ́n tán fi àwọ̀ funfun sí àti dúdú tó ní pupa náà lára yẹn. ibẹ̀ ni Kọ̀bí Ṣàngó Kọ̀bí Ṣàngó níbẹ̀ ń jẹ́ kì í ṣe wípé ibi ni Ṣàngó gbogbo àgbáyé wà o ṣùgbọ́n ó jẹ́ ilé ìjọsìn fún Aláàfin ikú bàbá yèyé tí ó bá fẹ́ fi yàn joyè nílẹ̀ Yorùbá yóò mú wọlé méjèèjì yìí ilé funfun àti pupa yìí wọn tó wá gba àṣẹ pé tó níbi tá a ti kúrò tí a ń pè ní Àgànjú ilé Ṣàngó lélẹ̀ ó tún lálámójútó àwọn ilé kan ń bẹ tí wọ́n máa ń pè ní ilé Mọ̀gbà àwọn ni wọ́n máa ń mójútó ní ibi báyìí
torí ọmọgbàwà gangan oníkòso ibi tá ń pè ní kòso láláàfin ó ti lọ dádé Ṣàngó tó bá ti dádé Ṣàngó gangan láláàfin tó di Aláàfin o tí ó sì ní débẹ̀ mọ́ títí ayérayé bí àrìn yẹn ṣe wà tá bá wá fojú wo àwọn ibi tá ń pò níwájú yẹn àwọn ibẹ̀ yẹn ni ká àwọn ayaba ìyẹ̀wù àwọn olórí ká àwọn ayaba ni à ń pè a lè súnmọ́ bẹ̀ láti mọ bí nǹkan ilẹ̀ Yorùbá lọ́yọ̀ọ́ bó ṣe jẹ́ pàtàkì sí tó sì jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé tí ò sí irú rẹ̀ bá a bá ṣe modern láàfin Ọ̀yọ́ nìsín àfi modern kún ni àwọn ibì kan bẹ tá a lè dé lọ́yọ̀ọ́ kódà bá wọ̀ bá jẹ́ trilọ́níà kò bá jẹ́ trilọ́mímí lọ kò bá jẹ́ torí ó jẹ́ silọ́níà àwọn ibì kan bẹ nínú ààfin yìí tó náà ní òun ló ní o òun ló ní o ṣùgbọ́n pé tó yá jẹ́ ń dábí wó ọba Ọ̀yọ́ kì í ṣe báwọn yóò béèrè ní tí wọ́n fi máa ń pè ìtọ̀sẹ̀ lọ́yọ̀ọ́ bàbá wa tó gbéṣẹ́ yìí náà ní sọ wá fẹ́ sọ bí ìdí ìlú èbó ó lè sọ dì ṣùgbọ́n àwọn àgbàlagbà wọn á ní ìta bàbá láyé ká mọ̀ jẹ́ ọ̀parun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ààfin Ọ̀yọ́ ṣe rí ààfin ìṣẹ̀ǹbáyé ńlá wà yìí ààfin ìṣẹ̀ǹbáyé ńlá wà yìí ààfin àkọ́kọ́ ní gbogbo ààfin gbogbo ilẹ̀ Yorùbá ló ní ọba àjẹbánà ọba àjẹ Oǹdó ọba àjẹ Àkúrẹ́ ọba àjẹ Abẹ́òkúta ọba àjẹ orí o ti wá ààfin Ọ̀yọ́ nílé gbogbo wa tọ́ba láṣẹ láti fẹ̀ kò sí nǹkan kan tí wù ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ ìlò lórí gbogbo ọba ní Káàárọ̀ Oòjíire ẹ rí i pé tí a bá wo àwọn àárín yìí ẹ rí i pé ìyàtọ̀ bí wọ́n ṣe ṣe ó yàtọ̀ sí gbogbo ààfin nílẹ̀ Káàárọ̀ Oòjíire ibẹ̀ oníbi tó lọ já ibi lọ ìyàwó àríyájú wọn máa ń pè ní ìyàwó Ìyálékótó káà tí wọn ni káà àwọn kan ní wà nípa bó ṣe wá lọ bó ṣe lọnu torí ààfin Ọ̀yọ́ iwájú ta ni bó ṣe wá tún kọ́nà káàkiri nu bí wọ́n ṣe gbogbo ẹ̀ tí bó ṣe rí nù bí ọ̀rọ̀ ààfin Ọ̀yọ́ bó ṣe rí nù lẹ́dùnmọ̀rẹ́. ẹ bá ń dárúkọ yín fáwọn. orúkọ mi ni Ọbádáìsí Ọmọbọ́ládé. Ọbádáìsí Ọmọbọ́ládé Ọ̀dẹ́túndé. mi ní gbọ́ kú. ọba Aláàfin lọ́yọ̀ọ́. ẹ ṣé gan.